àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pè mí lánàá pé àwọn rí bàbá Koiki pé ó ti wà ní UK. Ó wá ní kí ló dé, ohun tí bàbá Sunday Igboho ní kí n sọ fún yín nìyí. Ohun tó ní sọ fún yín nìyí, kò sí wàhálà o. Bàbá Koiki ó lọ kí fámìlì ẹ̀ ni. Ó mọ̀ wípé nígbà tí ọmọ àlè bá jáde tó bá ń sọ fún èèyàn wípé ẹni tí ń ṣe ọmọ ọkọ tó bá ń sọ wípé kí ló ń ṣe ń bí, kí ló ń ṣe lẹ́kọ̀ọ́, a jẹ́ ọmọ àlè yẹn tó sọ ọ̀rọ̀ yẹn, ọmọ ọkọ á sọ pé no, kì í ṣe pé mi ò lè lọ sílé náà. Òun ló ṣe pé ọmọ ọkọ sáré lọ sílé kí ọmọ àlè lè rí i pé ń tòótọ́ ọmọ ọkọ ni òun. Kò sí wàhálà o, ọkọ lọ ṣe holiday 2 weeks. Ohun tí mo sọ yìí, tẹ́lómi bá sọ nǹkan mi lẹ́yìn irọ́ ló pa fún ẹ, ẹ̀yin màmá wa. Koiki kò lọ jókòó sí UK o, ó sì ń parabọ̀ ní Nàìjíríà. Ọkọ lọ relax just 2 weeks kọ́ lọ rí family wọn tó pé wọ́n ti pìtàn UK fún wọn. ṣé o gẹ́tì mi? Àwọn ọmọ kan tí wọ́n àwọn ọmọ àlè kan ti pìtàn UK fún Koiki, wọ́n ti pìtàn bó ṣe jẹ́ fún. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ní Koiki proud to say I am still supporting that man. No matter how you tell me that Koiki is a proud person, God tell me that I should continue with that man. By so doing, only that this man is taking Yoruba nation to somewhere. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, ẹ̀yin ní kẹ́ gbà fún Ọlọ́run. Mósè ṣe jù bẹ́ẹ̀ lọ, wọ́n gbà fún Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin ní kẹ́ gbà fún Ọlọ́run. Gbogbo èyí tẹ́ ẹ bá fẹ́ yẹ kí a rí Yorùbá nation gbà, ẹ̀yin ní kẹ́ gbà fún Ọlọ́run. Tó bá yẹ pé tòótọ́ ẹ fẹ́ jẹ́ kí a rí Yorùbá nation yìí gbà, ẹ gbà fún Ọlọ́run, kẹ́ tẹ̀lé ẹni tí Ọlọ́run ní ká tẹ̀lé. Ẹ tẹ̀lé wọn bí wọ́n ti ń darí wa. Èmi náà ń tẹ̀lé wọn ni. Mo ń tẹ̀lé wọn ni. Mo kàn dúró nídúró pé ok, tá bá ní ìṣẹ̀lẹ̀ máa pè kíní báyìí ni o, máa pè kejì báyìí ni o, máa pè kẹta báyìí ní tán. Àwa dúró fún ni. We are spiritualists. Are you getting me? So therefore, gbogbo ẹ̀yin màmá wa tó pè wá, ẹ̀yin bàbá tó pè wá lánàá, gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko, ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ni Koiki ti dé UK, ẹ má wọrí o, kò sí wàhálà o. Ó lọ kí fámìlì ẹ̀ ní. Ìdí tó dẹ̀ ṣe lọ kí wọn ni pé wọ́n ti pìtàn ibẹ̀ fún pé ọmọ àtọ̀hún rìn wá, kò nílé kò lẹ́bí. Ó nílé o, ó lẹ́bí. Ẹbí tó fi sílẹ̀ ló sáré lọ wò yẹn. ṣé o get mi? Ara tó fi sílẹ̀ ló sáré lọ wò yẹn. Ó sì ń padà bọ̀ wá bá wa just 2 weeks. Ó kàn lọ lò ó, kó lọ ṣe fàájì pẹ̀lú àwọn mọ́mí àti dádì, kó lọ rá àwọn ọmọ, kó fọwọ́ pa wọ́n lórí. Ó mọ̀ pé ayọ̀ nìyẹn. Èèyàn kan wá fi gbogbo ibẹ̀ yẹn sílẹ̀, ó fi ọmọ sílẹ̀, ó fi aya sílẹ̀, ó fi gbogbo ẹ̀ sílẹ̀, ó wá sí Nàìjíríà. Bó bá tiẹ̀ wá gbowó lọ́wọ́ ẹ̀, ṣé wò ó tiẹ̀ jẹ́ kí ìwọ orí nǹkan tí bọ̀bọ̀ yẹn ń ṣe? Ṣé kò jẹ́ kó o rorí ẹ̀ pé a ti súnmọ́ bí tá à ń lọ tán? Ẹ má jẹ́ kí ìwà ọ̀dàlẹ̀ ẹ má jẹ́ kó ba agitator yìí jẹ́, ẹ má jẹ́ kó ba ọ̀rọ̀ Yorùbá yìí jẹ́. Ẹni tó bá ń létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún ju, èmi kọ́ ni mò ń sọ̀rọ̀. Ẹni tí ń bẹ nínú mi tí wọ́n ń pè ní Ọlọ́run, Allahu Birika Alahasaburu, tí wọ́n ń pè ní Ọlọ́run, òun ló ń bẹ mi sọ̀rọ̀. Mi ò wá bẹ́nikẹ́ni jà o, mi ò dẹ̀ wá bú ẹnikẹ́ni, ṣùgbọ́n àwọn màmá tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wa pé báwo ló ṣe jẹ́, àwọn màmá náà ni mo tètè jáde kí ọ má lọ ní ìfòòró ọkàn. Mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ ní ìfòòró ọkàn, lèmi tètè jáde pé Koiki ó lọ ṣe ọlúdé ni. Kò yí sí dàsọ́dẹ̀ ti pìtàn fún, ó ní láti sáré lọ́lé kó lọ wo mọ́mì, kó sì lọ wo àwọn ọmọ, kó fọwọ́ pa wọ́n lórí, kó fọwọ́ ra wọ́n lórí. My baby, ó mọ̀ pé ayọ̀ ni ọmọ orí bàbá ẹ wà nínú ogun. Orí bóyá rí ẹ ò dẹ. Many people don't feel like this man is doing anything. Bàbá kan wà, mo máa ń sọ pé bàbá kan wà ní UK, bàbá kan wà ní Sweden ló wà. Bàbá yẹn ló máa ń bá mi operate YouTube mi yìí tẹ́lẹ̀. Gbogbo bí máa ń sọ fún mi, a ní kí wọ́n máa kí Koiki. Ìdí tí mo ṣe blọ́ọ̀kì bàbá yẹn nìyẹn. Mi ò kíyà nípa wípé òun ló máa ń bá mi fi cover. Òun ló máa tí bá ti ṣe fídíò báyìí tèmi ni pé kí n drop ẹ̀, I don't know anything, kí n kàn ṣe fídíò kí n drop ẹ̀ sórí YouTube ni. Òun ló máa ń bá mi fi cover yẹn sí. Mo jẹ́ kó yé
kì í ṣe owó tí YouTube fẹ́ sọ fún mi láti ìjọ́ tí mo ti ń ṣe fídíò sẹ́ mi ò gbowó lọ́wọ́ YouTube wàláì mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ YouTube gbogbo dọ́kúmẹ̀ntì tán ní kí n submit mi ò submit nǹkan kan kì í ṣe nítorí owó ni mo ṣe wá sórí Facebook orí YouTube kì í ṣe nítorí owó lọ́lọ́run ṣe pè mí bí èèyàn bá wá ṣe mí láàánú owó tí Ọlọ́run mọ́ mi lára ni ṣùgbọ́n mi ò wá ta láti béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni kó lè rí bí ọ̀rọ̀ Koiki ṣe jẹ mí lọ́kàn tó pé ìgbà tó Ọlọ́run ti sọ pé òun ló máa ṣe lèmi ó mọ̀ pé tó yẹ bọ́lọ́run bá sọ nǹkan fún òye kéèyàn máa gbọ́ èmi náà tó dẹ̀ tẹ̀lé ẹ̀yin ni kí ẹ jẹ́ ká tẹ̀lé ká jẹ́ kó ṣe ẹ lọ mú mọ́ ìdí kúrò nínú pọ́n proud ó ṣe gbá forget about it ẹ jẹ́ àyíká délẹ̀ lórí that is all. mo blọọkì bàbá yẹn dànù òun ló máa ń bá mi fi cover sí mo dẹ̀ blọọkì wáyé pé kò sí cover lórí kinní yẹn mọ́ láti some months sí mo dẹ̀ blọọkì ẹ̀ dànù why will you tell me that kí n má máa kí Koiki lórí fídíò tí mò ń ṣe tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìwọ bàbá yẹn ó lè máa gbọ́ mi gan báyìí ó lè máa Sweden ló wà ìdí tí mo ṣe blọọkì yẹn nìyẹn ìdí tí mo ṣe yọkù nínú nǹkan tí mo ń ṣe báwo lè máa ní kí n má máa kí Koiki kí n má máa kí wọn nítorí kí tó pé hello proud for what. I continue doing what I know and what God asked me to do. I block him. Kó má lọ convince mi. Pé bí a ti pé òun help mi ò rí help tó ń ṣe. Ṣé ìgbà tí mo ti ń drop ẹ̀ tí kò sí cover lórí ẹ̀ ṣáwọn èèyàn wo ni? People is looking it but he will confuse me. So lẹ́ẹ̀kan sí mo kí Koiki gidigidi gan fún iṣẹ́ ńlá tó ṣe. Mo sì kí gbogbo àwọn agitator tòótọ́. Ṣé pé tí bá ti ń sọ mo máa ń tẹnu mọ́ pé àwọn agitator tòótọ́ tí wọ́n wà ní ọ̀nà wípé ní tòótọ́ kìíní ní láti wá sí ìmúṣẹ mo kí dodo yín lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa Sunday Igboho ohun tí àwọn pásítọ̀ mi ò fẹ́ ṣe nìyẹn o ṣùgbọ́n èmi máa kí yín pé bàbá wa Sunday Igboho pásítọ̀ mi ò fẹ́ ṣe wọn ò rẹ́dì láti ṣe wọ́n bìlí pé àwọn ni Ọlọ́run wọ́n ti ya wèrè wọn kì í ṣe èmi gan ń ṣe Ọlọ́run aràn mi ni mo tún wá kí bàbá wa Banji Akitoye fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe àdúrà mi fún gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò wá ni pé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ ilé tí ẹ ti ń wò wá kò ní jóná gbogbo bí tí ẹ ti wá ń rí owó tẹ́ fi ń subscribe ìmí máa tún send credit sí mi ìmí máa send data sí mi wọ́n má dìídì béèrè lọ́wọ́ mi pé bàbá kí ni data kí ni nọ́mbà tẹ́ fi ń ṣe data màá dẹ̀ send ẹ̀ sí wọn ìmí yà ní kí ni nọ́mbà tí a fi ń call màá send ẹ̀ sí wọn ṣe pé ọ fún mi ni mi ò béèrè àwọn lọ fún mi bí ọba wa fún mi yẹn èrè pọ̀ jù nínú pé kí n béèrè lọ́wọ́ wọn lọ ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń fojú ayọ̀ wò wá ọ̀sẹ̀ yìí máa dára fún yín ọ̀sẹ̀ yìí máa jẹ́ nǹkan rere nínú ayé yín bó sì máa rí nìyẹn tí kò ní yí padà ẹ ṣíà ẹ kí gbogbo ọkàn àwọn màmá wa bàbá wa ìgbọ́n wa nílé lóko kí ó lè balẹ̀ wípé Koiki ò sá lọ sí UK o ó lọ kí àwọn ọmọ ẹ̀ ni nígbà tí wọ́n koríki ilé fún un ó ní kóun sáré lọ sílé kóun lọ kí wọn kó lè jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n lè mẹ́nu dúró wípé kì í ṣe bí wọ́n ti rò ló ṣe rí òun ní ẹbí òun ní ará ọ̀rọ̀ Yorùbá nation ló jẹ́ òun lógún lòun ṣe fi ẹbí sílẹ̀ lòun ṣe fi ará sílẹ̀ lòun ṣe wá sí ilé ẹ ṣé gan ni God bless you ẹ share ẹ like ẹ ẹ make sure we pay ẹ subscribe ẹ má wọrí kò ń ṣe nítorí owó mi ò gbowó lọ́wọ́ YouTube wọn àmọ́ bí yọ máa sanwó fún mi lọ́la tí n bá ní mo process ohun tí wọ́n fi ń sanwó ṣùgbọ́n lítè ní ìṣe I don't collect money but tí ẹ bá subscribe yẹn bí mo ṣe jù sílẹ̀ yẹn máa tètè rí lọ́dọ̀ yín pé bàbá ti ju nǹkan sílẹ̀ èyí tèmi ṣe ní kẹ́ subscribe nìyẹn kì í ṣe nítorí ọ̀rọ̀ owó ẹ ṣé gan ni mi ò lówó ó ní mi ò lówó mo poor gan I am telling you I'm so poor mi ò lówó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo máa ṣe wọ́n tí mo lè ṣe Yorùbá nation no going back kò sóhun tẹ́ lè ṣe àdúró tí ìgbàgbàgbà ni kò sóhun tẹ́ lè ṣe no going back no going back no going back e don red God bless you share a minute in total baba confam JP.